attachment. So attachment yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lòmíì bá ti lò lẹ́ẹ̀kan á ní mi nílé lò mọ́ orí máa yún mi. Ṣùgbọ́n ìsinyìí àti ń dọ́gbọ́n sí o pẹ̀lú bí ìta ṣe rí. Even èmi gan máa ń ṣakọ ńgbà kan pé eléyìí tẹ́ ti lò yẹn mi lè bá yín tún lò bóyá kẹ lọ dànù kẹ rà mí o. Ẹni tí mo gbé wá lónìí atóríṣe ni wọ́n. Atóríṣe ooo atóríṣe alábí orí mi ò gbọ́dọ̀ burú o. Àwọn hairdresser ni ẹja ńlá wa tó lónìí òun náà ni ẹ̀wọ̀n wọn ní ọ̀kan yìí. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa àti ojú tó ń wò wá. Orúkọ tèmi ni Ìyáàfin Adéẹ̀ṣọ́ tí gbogbo èèyàn mọ̀ sí Ọpẹ́olú Beauty Salon. Arábìnrin Adéẹ̀ṣọ́, aláṣẹ àti olùdarí Ọpẹ́olú Beauty Salon. Torí ẹni tó bá tiẹ̀ ti wo irun yẹn náà bá tiẹ̀ bẹ́ẹ̀ dídí ẹ̀ báyìí. Ilé ìlú àlẹ́ ní òsì nǹkan. Ẹ̀tọ́jú tí ìwà náà jẹ́ télọ̀, a gbọ́dọ̀ rí àmì pé ó jẹ́ télọ̀ náà lára ẹ̀. Tí ìwà náà jẹ́ oníṣọ̀nà, a gbọ́dọ̀ rí àmì awọ lára ẹ̀. Ẹ ti rí i. Torí látijọ́ tí mo ti máa ń wo arábìnrin Ọpẹ́olú, irun tí mo lè mọ̀ rò pé ó jẹ́ irun tó kéré jù nínú àwọn irun tó mọ̀ ṣe ni. Ìgbà mi ò máa sì ní ìyá dàbí irun mọ́bí mi àjà ìṣó. Ọmọ wo lẹ̀ ń dá sí ní Nàìjíríà báyìí torí gbogbo àná la mọ̀ bí àsìkò yìí ṣe rí. Òṣùgbọ́n tá à ń dá sí àánú Ọlọ́run náà là ń rí lò. Pé àánú mo rí gbà adé orí ọ̀kìn. Àánú ni o gbà. Ààrẹ ń dúpẹ́ pé àánú Ọlọ́run ò fi wá sílẹ̀ gbà. Àánú Ọlọ́run ò sì ní fi wálẹ̀. Iṣẹ́ atóríṣe àwọn aṣọ orí níyọ̀yọ̀ tẹ̀ ń ṣe yìí lásìkò yìí bó o ni ó ṣe ń rí nígboro ayé ṣé àwọn èèyàn tiẹ̀ wá ń ṣerun dáadáa bíi ti àtijọ́ ṣé wọ́n wá ń ṣerun dáadáa bíi tàtijọ́. Lè sọ wípé iṣẹ́ wa ó ní àsìkò ṣùgbọ́n a mọ̀ wípé ọ̀sọ̀ọ̀sẹ̀ kò tiẹ̀ lè burúburú káwọn èèyàn má torí ṣe. Wọ́n torí wọn ṣe o. Ṣùgbọ́n ìtumọ̀ àsìkò tí mo fi kún ni wípé ṣe mọ̀ pé àwọn àsìkò kan wà bóyá ọdún iléyá ni o bóyá ọdún ìṣẹ̀ṣe ni o gbogbo irú àwọn àsìkò yẹn kò sẹ́ni tó lè dé ọ̀dọ̀ wa tí ò ní mọ̀ pé yes iṣẹ́ ń lọ lọ́wọ́lọ́wọ́. Pé iṣẹ́ ń lọ torí mo wò pé básìkò yìí náà ṣe rí wọ́n máa ń lo ẹlòmíì tó bá tẹ̀ ti lo alóhùn lè lo kan fọ́jọ́ fún ẹ̀ẹ̀mejì o tó bá ti lo báyìí yóò kó tọrẹ ṣé wọ́n ti máa ń kówé bọ̀n tọrẹ bíi tàtijọ́. Ṣé rí kì í ṣe wévọ̀n ẹ jẹ́ kí n láyé mi jẹ́ kí n correct láàyè attachment. So attachment yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lòmíì bá ti lò lẹ́ẹ̀kan á ní mi nílé lò mọ́ orí máa yún mi. Ṣùgbọ́n ìsinyìí àti ń dọ́gbọ́n sí o pẹ̀lú bí ìta ṣe rí. Even èmi gan máa ń ṣakọ ńgbà kan pé eléyìí tẹ́ ti lò yẹn mi lè bá yín tún lò bóyá kẹ lọ dànù kẹ rà mí o. Ṣùgbọ́n ní ìsìn kò gbà bẹ́ẹ̀ mọ́ tó bá kú ká tiẹ̀ wá dànù tó bá kú ká dànù ìsìn a máa dọ́gbọ́n sí ni bó ṣe ká fi ṣọwọ́ irun. Wọ́n ní ọmọ táyé bí láyé ń pọ̀n. Ó dáa tá a bá tiẹ̀ ní ká wá wò ó àwọn ọmọọṣẹ́ wọn ṣe bẹ́ẹ̀ ń kọ́ṣẹ́ láyé òde òní. Ọmọọṣẹ́ ò fẹ́ kọ́ṣẹ́ mọ́ o. In fact níbi tó dùn tó dáa dé nísìn àfi ọmọ tí bóyá wọ́n mú lágídí tàbí tó kàn wílílì tó wù ú pé jẹ́ kí n kọ́ sọ́wọ́ àwọn èèyàn fẹ́ kọ́ṣẹ́ mọ́ o ọ̀pọ̀lọpọ̀ wọn ojú wọn ti ràn owó òòjọ́ ìbá bẹ́ẹ̀ iṣẹ́ tá a bá dẹ̀ kọ́ iná iṣẹ́ àjẹdálẹ́ ni iṣẹ́ àjẹdálẹ́ ni pẹ̀lú pé àwọn ọmọ náà wá kọ́ṣẹ́ bó lẹ̀ sí wá ṣe torí kò rọrùn ọjọ́ kan mo wá sí ṣọ́ọ̀bù ọ̀dọ́ yín ló pé ọdún kan wọ́n kàn gbé wá àwọn social media náà gbogbo wá pé fídíò yìí ti pé ọdún kan o mo wá rí i pé ẹ ń bá arábìnrin kan ṣerun àwọn ọmọ tó sì bá yín ṣerun gbà náà gan wọ́n fẹ́ẹ̀ tó 5 sí 6
tí wọ́n ṣìkìtì mọ́ orí kan tí wọ́n ṣà ń ṣe mẹ́sàn-án ni wọ́n gbà yẹn. Tí wọ́n ń ṣe irun yẹn ó dáa tí ò bá wá sí àwọn ọmọọṣẹ́ tẹ́ẹ̀dẹ̀ fẹ́ wá dá irun yẹn ṣe wà tó odidi ọjọ́ bíi 2 àbí 3 o tí àwọn ọmọọṣẹ́ ò sì wá yóò máa tó odidi wákàtí tàbí ọjọ́ mélòó ẹ rò pé orí òṣìṣẹ́ gbélẹ̀ pé ẹ bá fi sórí mi lẹ̀. tí ọmọọṣẹ́ bá wà tí irú àwọn style tẹ́ ń sọ yẹn bá wà mo lè fi gbogbo ẹnu sọ wípé a lè ṣe 3-4 lójúmọ́. Ṣùgbọ́n tí ò bá sí ọmọọṣẹ́ tó jẹ́ pé bóyá ọmọọṣẹ́ ẹyọ 2 péré ló bá wà ẹyọ kan lójúmọ́ ni o. Torí wípé tẹ́nìkan bá ṣe ń dì ẹnìkan máa má attachment ẹnìkan máa press ẹ̀ ẹnìkan máa di ọwọ́ irun. Ọ̀tọ̀ lẹni tó máa yọ attachment fẹ́ni tó ń di ọwọ́ irun ọ̀tọ̀ lẹni tó máa attack ọwọ́ irun yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kálukú ló ti níṣẹ́ tiẹ̀. So nǹkan tó bá fi di pé wọn pé oye èèyàn tó yẹ kó dúró lórí iṣẹ́ yẹn dandan ni kó gbàsìkò. Ìka ọwọ́ hairdresser ṣé ìka ò mọ ròyìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó ti di bárakú torí pé ó ti mọ́ra. Torí ó mọ́ra nítorí àwọn ọ̀gbọ́dọ̀ mọ́ bèrè pé irú àwọn tá a jẹ́ sọ̀rọ̀ sẹ́nu ò mọ ròyìn ni wẹ́ ayélu ọ̀gbọ́dọ̀ rò wá o Ọlọ́run ìjà rógbọ́n tẹ́nu fi máa rò wá. Ṣé mọ̀ pé ìjọba gan tiẹ̀ ti wá fòfin sí pé ẹni bá lọ léèwé ó gbọ́dọ̀ kọ́ṣẹ́ kan tàbí 2 iṣẹ́ kan àbí 2 àmọ̀ràn wọlé fún àwọn òbí àtàwọn ọmọ. Ṣé rí àmọ̀ràn tèmi fún àwọn òbí wípé ká fi iṣẹ́ lé àwọn ọmọ wa lọ́wọ́ kán lè ní ọjọ́ ọ̀la rere káwa òbí gan ká lè ní ìfọ̀kànbalẹ̀ lórí wọn. Ká fi iṣẹ́ gidi lé wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Ṣé wá rí àwọn ọ̀dọ́ ìwòyí èwe ìwòyí èmi fi àsìkò yìí rọ̀ wá wípé ó dáa ká níṣẹ́ lọ́wọ́. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n níṣẹ́ lọ́wọ́ kò nídìí pé wọ́n ń sọ fún èèyàn. Tán bá gbé ẹni tó níṣẹ́ ọwọ́ tán gbé sẹ́gbẹ̀ẹ́ ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ wọn balance wọn àlejò dọ́gba. Wọn balance ti dájà. Because irú èmi báyìí mo rántí wípé èmi ò ti ẹ̀rọ kan pé mo lè fi ṣe ọwọ́ yìí pé mo lè bẹ́ẹ̀sì lé lórí. Ìgbà tèmi ń kọ́ṣẹ́ yìí mo wà ní primary 3. Nígbà náà lọ́hùn. Bẹ́ẹ̀ ni mo ń lọ sí school mo ń dé mo kà kún nǹkan ṣeré ni tí mi mọ̀ pé òun ni ó padà jẹ́ àjẹdálẹ́. Tó wá jẹ́ àjẹdálẹ́ báyìí. Iṣẹ́ ọwọ́ ó dáa púpọ̀ èèyàn ò lè jẹ́ tán dọjọ́ ikú. Bísínẹ́sì lè tán iṣẹ́ ọwọ́ ò kì í tán. Ṣọ́ọ̀bù wa wà ní oríta Òrótó ní orí òkè gogoro. Oríta Òrótó ní orí òkè Alájà kejì. Tó kọjú sí ìyànà tó lọ sí ìta Kọ̀gùn. Ibẹ̀ ni ṣọ́ọ̀bù wa wà. Ló wà tí ẹ ti rí Ọpẹ́ Olú Beauty Salon. Àwọn èèyàn lè fẹ́ pè ní ẹ̀yàndá ojú òpó ní àwọn èèyàn torí àwọn tó bá fẹ́ ṣe irun láti Èkó, Ìbàdàn, Abẹ́òkúta gbogbo tí ẹ máa ń ṣe home service. Bẹ́ẹ̀ ni a máa ń ṣe home service. So wọ́n dẹ̀ máa ń wá sọ́dọ̀ wa náà. Gbogbo àwọn tó bá fẹ́ ṣe irun ẹ lọ tó bá lè sanwó ẹ lọ bá wọn lé. Bẹ́ẹ̀ ni tó bá ti sanwó home service wọ́n máa ń travel káàkiri. Ẹni irun dídì ẹni irun kíkó ẹni gbogbo àwọn style tó jọ mọ́ ti àwọn táwọn oníṣẹ̀ṣe ń ṣe gbogbo ẹ̀ la Ọlọ́run fi kẹ́ wa. Kí ni wọ́n ń pe style ilé ìtẹ̀ṣe báyìí? Style ilé yìí wọ́n ń pè ní gbélé kalẹ̀. Gbélé kalẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn rí ẹyí sọ̀tún ẹyí sósì. Tẹ́ rí nǹkan eléyìí ẹ̀fẹ̀ lò tó ṣòwò náà fi sí àbí rọ́bà. A lè fi attachment ṣe a dẹ̀ lè fi Brazilian wool ṣe. Ọpẹ́ Olú Beauty Salon. Ọpẹ́ Olú Beauty Salon láti Ilé Ifẹ̀. Tọ́ ẹ jẹ́ ká máa ṣe orí wa lóge ò torí iṣẹ́ rí tí wọ́n bá ń pe ọkùnrin ní olówó orí aya ibi irun náà ti máa ń mọ̀ yẹ mọ̀ àwọn ìyá wa láyé àtijọ́ wọ́n gbàgbọ́ pé orí yẹn wọ́n yìí fi ṣeré o torí mo rántí àwọn ọmọ èmi ń gbà yé wọn kọ́ ló ń bá mi dẹ̀lẹ̀ fún wọn dáadáa tí ìyá wa tán bá ṣe irun nígbà yẹn
tí dáàdi wa ò báyìí tí wò ara wọn ò ní balẹ̀ wọ́n wà mọ́ wá nǹkan tí ò sọnù káàkiri náà àdìgbà táwọn àgbẹ̀ ẹ mọ̀ ṣe irun kára wọn tó balẹ̀ ṣe rí irun yẹn náà lọ́jọ́ yẹn àwọn obìnrin gbàgbọ́ pé tán bá ṣe irun ọkọ wọn ló gbọ́dọ̀ kọ́ fojú kan irun yẹn tó bá yẹ pé ibi tífẹ́ sì wà ní o wọ́n gbàgbọ́ pé tọkọ báyìí tí rí wọ́n fi nǹkan bò ṣùgbọ́n tán bá ti wá délé wọ́n wà mọ́ wá tí ò ṣe wá nǹkan ọ̀dà àtórí ṣe orí wa ò ní burú láṣẹ lọ́dọ̀ Olódùmarè.